so que va te la vengo. Le viene so por wa te la vengo. Me rumbo venía, ele vina conqui. A lueve que garro ka pone ni so mo. So que va te la vengo. Le viene so por wa te la vengo. Me rumbo venía, ele vina conqui. A lueve que garro ka pone ni so mo. So que va te la vengo. Le viene so por wa te la vengo. Me rumbo venía, ele vina conqui. A lueve que garro ka pone ni so mo. So que va te la vengo. Le viene so por wa te la vengo. Me rumbo venía, ele vina conqui. A lueve que garro ka pone ni so mo. Una
akọni ní gbogbo. Àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ lọ akọni ní gbogbo.
lo casa ropa aquí. Mendo digo. Un poquito más de eso, yo vi que no yo huela hagan el becerra que yo Gomeni ya kiyewo mo obi amotion ame wagata wewe pa bi kana madoyo wale na tete bi na yin tete mo be so check up me wo be monte me wo ni ya kiye le ba je were apela de papa bela peso ni yakuru omo particularly dia we no wait about die and walk on to why Chairman William Munoka William Obi amati wani mose. Obi amati wani yemuse gbogbo. William Munoka wese. Passando por si. Yaroyo. Ai. Mama we. Why
Ọ̀sánìyáyó ẹ̀jẹ̀ ní yàtọ̀ sàdéra. Ìrọ̀pá máa wí. Mọ̀dé náà mọ̀ ní yàkìyé. Wílẹ̀mù náà mọ̀ ní yàgàgà lọ́mọ́. Chairman náà wò ní yàkìyé lọ́mọ́. Bẹ́lá ní bàbá. Bẹ́lá náà wò ní yàkú. Pàtíkìlẹ́jà náà wò ní bàbá wẹ́sẹ̀. Iye igerege ukaba Baba negwa mamwe wewe wamuwe Iye wenu muye moto Iye igerege ukaba Ado ukaba negwa mamwe wewe wamuwe wamuwe oye Clear the floor. Ororo. Baba. Bàbá ó bẹ yóò kú o, ẹ̀kọ́ èdè ìjàrò. Thank you. That's the Oh, we have on stage.